أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. تنجينا بها من جميع الأعوال والآفات. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. اللهم اجعلني صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. اجعلني صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. gbogbo àwọn tí wọ́n ní mímọ́ wa Ọlọ́run sábà wa san wọ́n lẹ́san dáadáa. Allahumma amin. àwọn tó ti lọ kíyámà Ọlọ́run bá wa kẹ́ wọn. Amin. bàbá wa àgbà tí wọ́n ní mímọ́ tí gbogbo ayé ń lò Sheikh Adam Rahimahullahu ta'ala. Radiyallahu ta'ala anhu wa amin. bàbá wa àgbà Maulana Sheikh Kamaluddin Al-Adabi. Radiyallahu ta'ala. bàbá wa alágbàjì. Radiyallahu ká anhu. gbogbo àwọn ẹni Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Allahumma bàbá wa amin. àgbà Sheikh Mama Said Ibrahim Ọláwùmí. Radiyallahu ta'ala Ọlọ́run anhu. bá wa kẹ́ wọn. Amin. bàbá wa àgbà lókè odò Ọlọ́run bá ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. Hafizahullahu wa ra'ahu. Amin. àdáwò kú Ọlọ́run mọ́jú kàn yín. Amin. èyí tí a jòkó tì í tí wọ́n bá ní hadithul iftitah bàbá wa lókè odò náà ni. Masha Allah. bí ọmọ ayé ẹlòmíín bá ń ṣe nǹkan rẹ̀ inú sì máa bá ṣáájú. gbogbo eléríire àbí gbogbo ani tí a bá mọ̀ yìí pé eléríire ni níjọ́ tí wọ́n bá ń ṣe nǹkan eríire nínú ilé bá bẹ́ẹ̀ ó yẹ kí inú rẹ̀ ó dùn. èyí tọ́lọ́run wá ṣe fáfá wa kéwúlérè yìí pọ̀ inú ilé kọ̀ọ̀kan lọ́lọ́run máa ń gbé oríire kalẹ̀ sí àmọ́ kò ní jọra wọn. gbogbo ẹni tọ́lọ́run bá wá gbé oríire kalẹ̀ sínú ilé bá bẹ́ẹ̀ tóun bá wá ń bínú pé kí àdánwò kan eríire tí ń bẹ ń bẹ a jẹ́ pé ó fẹ́ lé eríire tí ń bẹ nínú ilé bàbá wọn jáde ní bó bá wá jáde tán kò wá ní rí mọ́ oríire tí wọ́n máa wá fi ròyìn àwọn náà nínú ilé wọn kò wá ní rí bó náà bá dòde náà kò ní rí tí ó pọ́n lé. Akramakallah. mo kí kalẹ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ ń bẹ ń kalẹ̀ ẹ dákun tó tanná Muhammad. Sallallahu ẹ rí alayhi i wa pé sallam. èmi àtàfà àjọ ń sọ̀rọ̀ látẹ̀ka àfà ń lọ ń padà torí tí èmi dà lánìyàn ni pé ká kàn wáyà yín kí a máa dun àwọn tí wọ́n wá bá wa dunnú nú àmọ́ láàrin ìṣẹ́jú méjì àfà kan sọ yìí pé al-akhu thalathun a rí i pé n tá ń pè lọ́mọ ẹ̀yà mẹ́ta náà ni gbogbo ẹni tí ó bá ti wá ṣàfẹ́kù mẹ́tẹ̀ẹ̀ta yìí kò lè lọ́mọ ẹ̀yà gidi mọ́ tí èkú mo kí àfà wa kéwú lérè Adamallahu ayatahu. kò sínú ilé tí kì í fì kò sínú ilé tí òjò kì í rọ̀ níbẹ̀ gbogbo ẹni tó bá wá gbé òjò tí ń rọ̀nù lé bàbá rẹ̀ jáde síta tí gbogbo ayé bá fi lè rí náà rí páànù ilé wọn ni ó padà wá sí níjọ́ tí páànù bá ti wá sí ayé ò wá rí náà bí wọ́n ti mọ́nú ilé wọn Ọlọ́run dákun ẹ̀yin lẹ̀ jẹ́ ayé ó mọ báwo ni wọ́n ti mọ́nú ilé wa Ọlọ́run àjòjò tì yín. Alhaku salasa. afáàní ẹ má bínú èmi máa yà díẹ̀díẹ̀ Akramakallah. àmọ́ tí n bá ń bẹ́nu ilé ẹ̀rù máa bà mí. afáàní n tá ń pè lọ́mọ ìyá wọn ní mẹ́ta ni. Alhaku ka ta'ami. wọ́n ní ọmọ ìyá kan bẹ àlàákù afáwa ẹ má bínú tó tà ní mọ̀ọ́mọ́ ó yẹ má kí kálukú lọ́pọ̀ kẹ́dá kan má bínú. wọ́n ní àkún ka ta'ami ọmọ ìyá kan bẹ oúnjẹ ni. Tahtaju ilayhi. ẹ dákun ẹ má dààmú ara yín àwọn ọmọ ìyá kan bẹ oúnjẹ ni wọ́n dà gẹ́gẹ́ bí oúnjẹ tá a máa jẹ sínú jojoojúmọ́ lẹ́fẹ̀ẹ́ máa rí wọn gbogbo gbà torí pé kò sẹ́ni tí ó mọ̀ bẹ láyé tí ò ní fẹ́ jẹun ó fẹ́ jẹ tàárọ̀ ó fẹ́ jẹ tọ̀sán ó fẹ́ jẹ tayé àwọn ọmọ ìyá kan bẹ oúnjẹ ni wọ́n torí pé gbogbo ìgbà ní kálukú wa ní bùkátà sí oúnjẹ àwọn ọmọ ìyá kan wá ń bẹ kalmarod àwọn dà gẹ́gẹ́ bí àìsàn ni la yahtaju ilayhi kulla yawmin àbí ká sọ pé la yahtaju ilayhi abadan àní kò sẹ́ni tí máa wù kó sàárẹ̀ àwọn ọmọ ìyá kan bẹ àìsàn ni wọ́n tán bá wọ́ wá wàhálà bó bá ń sòde tán wá kí ọ àdánwò bí wọ́n bá tún sòde tán bá tún lọlé àdánwò àwọn ọmọ ìyá kan bẹ bí àdánwò ni wọ́n Ọlọ́run wá sí afọ àwọn akéwúlérè ládánwò fún ẹbí wa. Alhamdulillah. tọ́lọ́ ọmọ ìyá mi bẹ àdánwò ni bó bá dà nǹkan lẹ̀ fìtínà
bí o bá tún rí dálẹ̀ náà fìtínà, bó bá kọjá ládùúgbò àdánwò, bí o bá kọjá náà wàhálà ni. bẹ́ẹ̀ bá ń bẹ ládùúgbò mi bẹ́ẹ̀ lómi bá ń bẹ ládùúgbò ọmọ ìyá rẹ ní gbogbo ìgbà tí wọ́n bá máa ké pè ọ́ ìképe ìbànújẹ́ ni wọ́n máa ké pè ọ́. mo wà nu mọ́tò kan ní ó ti ń tóbi ìjẹrin mo ń jáde ní àtàwọn àfa nítorí jẹ́ ń lọ bẹ̀ẹ́nu ni. so a fẹ́ kọjá ní Ìṣẹ́rí, àfa kan wá bọ́lẹ̀ ní bus stop, bó ṣe sáré bọ́lẹ̀ ní sírù ládùúgbò ìmọ̀ ẹ̀yàn ni ṣèbẹ́yìn ni àbúrò àfa kéwìlérè mo ní ẹ ṣeun ìfẹ́ wí bó ti wí ni o, torí pé gbogbo ẹni tí bá ti wò pé mo ju lágbájá lọ ọ̀gá aṣáájú lòun ò mọ̀ dùn tí eku. Masha Allah. eríire tí wàá ń bẹ́ ń bi kéèyàn ó jẹ́ aṣáájú nǹkó wá ní dọ́dọ̀ ẹ̀. Masha Allah. ẹ má bínú torí tọ́lọ́ ẹ̀ mi máa ń sọ̀rọ̀ díẹ̀ o. ọmọ ìyá kan wá ń bẹ kàdáwáì ogun làwọn afanilá àtàjù ilé Ahyana. ìgbà míì ẹ̀kọ́ kan la máa ní bùkátà sí ká lògùn, ẹni tí ò bá rẹ̀ kò lè lògùn, ẹni tó bá ṣàìsàn ni máa ń lo oògùn. gbogbo ọmọ ìyá mi ń bẹ níjọ́ tó bá fẹ́ ṣàìsàn àbí tá a bá ní bùkátà báyìí kìí ṣe ní nìkan lèmi máa ń gbá máìkì mú lọ́dọ̀ àfa o. ẹlòmíì ń bẹ ẹ̀kọ́ kan ni pé ṣáàjú náà ó sọ̀rọ̀ tó tàbá jó sọ nísìnyí wàhálà ni ìran ọmọ ìyá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bó bá wọ wálé àfi kó sọ wípé àbọ̀dá ẹ dákun ẹ mọ̀ pẹ́ tètè máa wá lọ mo fẹ́ jáde, torí pé kò gbọdọ̀ pẹ́, bó bá pẹ́ nínú ilé òun láàrin wákàtí kan sí méjì bíi mẹ́ta wàhálà ó ṣẹlẹ̀. ìwọ fúnra rẹ wọn á sọ pé ta ló tún ní bí ìyá mi bá ń bọ̀ ta ló tún pín in pé àǹtí mi nìkan wà, toró ti mọ̀ pé wíwá tó wà òní yóò wá dà nǹkan rú ni. mẹ́tẹ̀ẹ̀ta yìí a wá rí i pé Ọlọ́run wá ní kápò òpè nínú àwọn nítorí pé oúnjẹ làfà tí gbogbo ayé ní bùkátà sí. èyí tí wàá fi sọ fèrè lẹ̀ ìkànnà àfa olórin gbogbo èmi máa ń sọ gbogbo gbà pé kéwù ta ké láyé èmi ò mọ kéwù àmọ́ mo kí àfa mi bàbá wa àgbà Sheikh Muhammad Saheed Ibrahim Ọláwùmí. Radiyallahu ta'ala anhu. gbogbo àfa tẹ bá ti rí láyé tó bá ti sọ lé àfa rẹ nù ayé ò lè gbúrò ẹ̀ dáadáa mọ́. Masha Allah. Fìrìdáùsì ló kọ o kọ́mọ́ bínú o Fìrìdáùsì ló kọ o àmọ́ sẹ́wọ̀n pé Agége ló kọ tẹ́lẹ̀ àmọ́ ta lẹ́nu tó pò kìkì Agége Masha Allah. ṣé Adama ni. bẹ́ẹ̀ sì ni Ìlọrin náà ló kọ lóòótọ́ gbogbo ayé mọ̀ pé Ìlọrin ń jẹ́ Ìlọrin àmọ́ baba Kamaluddin Al-Hadabi Radiyallahu ta'ala anhu. àwọn àfa kan tún lò lọrin. bẹ́ẹ̀ lọ́lọ́run wá ṣe bí Fìrìdáùsì ti wá tó ní àwọn tó jẹ́ ayé ó mọ̀ pé ilé kéwù kan ń bẹ tí ń jẹ́ Fìrìdáùsì àwọn kan ti ń kéwù káfa kéwù lérè tó wọ bẹ̀. Alhamdulillah. àmọ́ ẹni tó jẹ́ ayé ó gbọ́hùn Fìrìdáùsì ó náà láfa kéwù lérè. Masha láfa Allah. kan fi sọ pé làtẹ́gìrì. لا تجرز الشوك في دربي لتضيعني فربما جاء يوم في تأتيني. mo kí ọmọ ìyá mi lọ́dọ̀ bàbá Ọláwùmí àbí kí n sọ pé mo ká àbúrò mi lọ́dọ̀ bàbá Ọláwùmí àbí wo ni kí n wí bẹ́ẹ̀. لا تجرز الشوك في دربي لتضيعني. ìgbà tí mo fẹ́ jòkó lẹ́ẹ̀kan mo wá pè àfọ akéwì lérè pé bàbá tí wọ́n jòkó yìí ẹ̀ ṣe jẹ́ wá jòkó síbi tí mo wà nítorí ẹni tí bá ń gbàlejò kò gbọ́dọ̀ mọ́ sí kara ń Ayé. ẹlòmíì bó bá dóde òde tó ṣe pé òun náà lónìí yóò kára àwọn ọ̀rọ̀ yóò kára àwọn títí ara àwọn oúnjẹ ló ṣe ó tún ajá kó sáyà wọn ní bàbá ẹ ti dọ̀tí bóyá kẹ́ ẹ jòkó lẹ́yìn káyé mọ́ bàá. لا تجرز الشوك في دربي لتضيعني. gbogbo àwa táwa jọ dàbí tèmi báyìí tájọ́ ọmọ kéékèèké bíi tèmi báyìí táyà ọ̀tọ̀ sáwọn tí wọ́n jókòó wájú yìí nǹkan kan táwa náà lè fi succeed irú tábà ń ṣe lé ní yìí nísìn ìbànújẹ́ mo sọ ń jọ jímọ̀ náà inú ẹlòmíì ò mọ̀ bàjẹ́ ìpè kíni tẹ́nì kò kọ́ rí ìwọ náà kọ́ tiẹ̀ ká yóò rí gbogbo ẹ inú tọ́lọ̀ ń ṣe ń bàbá lókè odò táyé wọ́n fi rí báyìí òun ni ẹsẹ̀ orin tí mo fẹ́ kọ yìí bàbá tá a rí nǹkan kan tá a mọ̀ tọ́lọ̀ ń ṣe fún wa àfáwà Ismail lè jẹ́rìí sí tí wọ́n bá rí ọmọ kan tí ń dára níta Masha Allah. gbogbo ohun tí bàbá bá ní lọ́wọ́ ni bàbá ò ná tẹ́ bá wá béèrè pé kí ló lè tẹ̀ ń náwó tó báyìí wọ́n èmi náà fẹ́ jẹ́ káwọn ọmọ mi ó mọ dárú àrà bẹ́ẹ̀ ni. لا تجرز الشوك في دربي لتضيعني. dákun àtẹ̀mí àti ẹ gbogbo ẹ̀yin ìyá wa ẹ dákun tí gbogbo àná bá fẹ́ káwọn ọmọ wa ọ̀nà tọ́lọ̀ ń rán ọmọ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀
ọlọ́run gbé ọmọ mi kalẹ̀ owó ló fẹ́ wá ọ̀nà owó ló fẹ́ wá rìn láyé ẹlòmíì ọ̀nà kóhun máa kọ̀ọ̀kan ló fẹ́ wá rìn ẹlòmíì ọ̀nà kó sọ̀rọ̀ ló fẹ́ wá rìn gbogbo ẹni tó bá fẹ́ kí gbogbo ọ̀nà tọ́mọ òun bá rìn láyé kó lójútùú má gbin igi ìbànújẹ́ má gbin igi ẹlẹ́gùn má gbin àìdá sójú ọ̀nà. فربما جاء يوم في تاتيني. nítorí pé n tó lé kalẹ̀ òní ó ṣeéṣe kó jẹ́ pé ìwọ náà lọ padà wá ní jẹ́ ń lọ kí lágbájá ń lé ìwọ ló sì da nǹkan tí ò da kalẹ̀ ẹni tó wá da nǹkan kalẹ̀ fún òun ó lè má ráàyè jáde nínú ilé ìwọ náà jẹ́ ń lọ bẹ́ẹ̀ wò bóyá ní tí mo dàálẹ̀ bóyá o ti ṣiṣẹ́ ọkàn jáde ní tó dàálẹ̀ lọ́tọ̀ wa fara kó. تمشي إلي بلا نعلين ثم ترى آثار شوكك في رجلين من دوني. ọmọ ló ń bọ̀ lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi lọ́mọ ló ń bọ̀ àdánwò àti gbogbo ń tó kó kalẹ̀ òní ìwọ náà ló wà fẹsẹ̀ kó tí èèwà jẹ́ pé mi fúnra ara mi ò wá ní fara kó mọ́ nígbà tí a ṣẹ̀ṣẹ̀ dé àdúgbò wa yìí nípa tó kí ibi ọdún bíi 14 sẹ́yìn tá a mọ̀ ń bọ̀ bàbá wa kan mo wá ní kó gbé mi bàbá ẹ̀yin náà rántí èmi máa sọ àwa ní bíbẹ́ ọmọ wa ẹ dákun òjò yìí pọ̀ púpọ̀ ẹ sì mọ̀ pé ojú odò pọ̀tọ̀ ojú odò ká tó gòkè òun àgbàrá ni mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ń sọ́tàn. Masha Allah. Akramakallah. kí n wọlé báyìí ló bá já wàhálẹ̀ ló bá là ní wọlé sẹ́sì mọ̀ pé ń jọ́nà lọ́hùn kè dá fún wa láti mọ bí tá à ń lọ tó bá sì gbé wa ń jọ́nà ni mọ́tò rẹ̀ wá lọ kú sínú agbami sẹ́mọ̀ pé àwa là bá bọ́ọ̀lẹ̀ bá ti mọ́tò ń jọ́nà ó wá rò pé òun fẹ́ sí àwa ní àṣẹ́ǹsì rẹ̀ ní subhana rabbika. kó má dán kó má dùn kó sì dára fún yín kó má dán kó má dùn kó sì dára fún yín kó má wọlá rẹ̀ ànábì Muhammad kó má dán kó má dùn kó sì dára fún yín.